tí mo jí lónìí mo ṣèbà Elédùmarè torí bá a bá jí Elédùmarè là á kọjú wa. Ẹ káàbọ̀ sí Ìlẹ̀dú TV tí Ancestral Faith Mission International ṣe àtìlẹ́yìn fún. Ìbà Èdùmarè òun ló ṣẹ̀dá ọ̀run pẹ̀lú ayé, òun ló ṣẹ̀dá gbogbo nǹkan tó ń bẹ. Àjúbà Èdùmarè. Lẹ́yìn Èdùmarè kájúbà fáwọn irúnmọlẹ̀. Àwọn irúnmọlẹ̀ ló dòpò ayé mú. Gbogbo ohun tí Elédùmarè dá ọwọ́ àwọn irúnmọlẹ̀ òun ló kó lé tó fà á lé. Lẹ́yìn àwọn irúnmọlẹ̀ kájúbà àwọn ajogun. Ajogun ayé, ajogun ọ̀run. Àwọn ajogun tí wọ́n jẹ́ àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́. Òyìnbó á pè wọ́n ní working spirits. Ẹlòmíì ò gbọ́ ajogun rí àmọ́ ó gbọ́ àlùjọ̀nù rí. Ẹlòmíì ò gbọ́ ajogun rí àmọ́ ó gbọ́ Holy Ghost rí. Àwọn ajogun wọ̀nyí ni wọ́n jíṣẹ́ irúnmọlẹ̀. Ajogun tó ń jíṣẹ́ irúnmọlẹ̀ iná ìyẹn wà lọ́tọ̀. Ajogun tó ń jẹ́ iṣẹ́ irúnmọlẹ̀ omi ìyẹn wà lọ́tọ̀. Ajogun tó ń jẹ́ iṣẹ́ irúnmọlẹ̀ erùpẹ̀ ilẹ̀ ìyẹn wà lọ́tọ̀. Ajogun tó ń jẹ́ iṣẹ́ afẹ́fẹ́ àwọn yẹn wà lọ́tọ̀. Àwa àti àwọn ajogun là ń gbénú ayé yìí. Kódà àwọn ẹ̀mí ajogun tó wà ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ọjọ́ àwa èèyàn ní ìlọ́po oníkálùkù wọn pẹ̀lú ojúṣe wọn. Àmọ́ ohun tí ó ṣe pàtàkì ń bẹ ká mọ̀ ni pé àwọn ajogun wọn lórúkọ. Àwọn ajogun wọ́n sì ní ojú òpó. Àwọn ajogun wọ́n ní àwọn tí wọ́n ń jẹ́. Béèyàn bá morúkọ ajogun náà á pe ajogun náà á dáhùn. Béèyàn bá morúkọ ajogun omi á pè á dáhùn. Béèyàn bá porúkọ ajogun afẹ́fẹ́ á pè á dáhùn. Àwọn ajogun tí àwa jókòó lé lórí ní Ancestral Faith Mission International tá a fi kalẹ̀ sílùú Ọ̀tà. Ajogun ẹ̀mí mímọ́ ni o. Ire la ó ṣe, a ò ní ṣèkà. Àwọn ajogun ẹ̀mí mímọ́ àwọn ni wọ́n ń tú. Àwọn ni wọ́n ń tú. Àwọn ni wọ́n ń tú. Ayé ò ní dè wá. Gbogbo ibi tó bá ta kókó sí ajogun ẹ̀mí mímọ́ á tú. Ohun tó dáa á túbọ̀ máa dáa. Èyí tó kù díẹ̀ á túbọ̀ lójútùú á sì máa dáa. Àwọn ajogun ò ní bá mi jà o. Àwọn ajogun oríṣi méjì ló wà. Ajogun tó la ọ̀run àti ayé já, àwọn yẹn lájogun irúnmọlẹ̀. Àwọn ajogun tó wà lágbede méjì ọ̀run àti ayé, àwọn yẹn lájogun àwọn àgbàlagbà tá à ń pè lájogun àjẹ́. Nígbà míì àwọn tó mọ kókó àwọn ajogun wọ̀nyí wọ́n á máa fi dá àwọn ẹ̀dá alààyè láàmú. Wọ́n bá sì ti ń dá ẹ̀dá alààyè láàmú, gbogbo nǹkan tó dára á máa yí padà. Àmọ́ àwọn ajogun ẹ̀mí mímọ́ àwọn lọ̀gá wọ́n á tú. Ayé ò ní dè wá. Lágbára Elédùmarè à ní ríjà ajogun. Bó bá dọjọ́ iwájú màá máa ṣàlàyé àwọn ajogun náà bọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. Àwọn ajogun omi bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn àti àwọn ajogun afẹ́fẹ́ àti ti ilẹ̀ wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. Àmọ́ ká mọ̀ wípé àwa àtàwọn ajogun là ń gbélé ayé. Kọ́kọ́rọ́ ẹ̀ sì wà lọ́wọ́ àwọn kan. Àwọn kan mọ orúkọ wọn, àwọn kan sì ń lò wọ́n. Wọ́n fi ń da ayé láàmú. Àwọn kan ń lò wọ́n fi ń tún ayé ṣe. Àwa ní Ancestral Faith Mission International àwọn ajogun tá a jókòó lé lórí àfi ń tún ayé ṣe ni. Ayé wa ò ní dojúrú o. Ọ̀rọ̀ wa ò ní dàkọ̀tì o. Lágbára Elédùmarè àwọn ajogun ayé, ajogun ọ̀run wá ṣe rere fún wa. Àní ríjà ayé, àní ríjà ajogun. A rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ o. Ancestral Faith Mission International ìlú Ọ̀tà la kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá ti ń gbórúkọ ìlú Ọ̀tà ẹ̀yin náà mọ̀ pé àwọn agbára ńláńlá wà bẹ́ẹ̀. Agbára àwọn ìyá ni àwọn ìyẹn wà lọ́tọ̀.
agbára àwọn ajogun àwọn yẹn wà lọ́tọ̀. Lágbára Olódùmarè àléríjà ayé àléríjà ajogun. Àdìmúlà Ọlátúnjí Bísí Olú lórúkọ tèmi. Èmi ni Àdìmúlà Ancestral Faith Mission International tí a kalẹ̀ sí ìlú Ọ̀tà tí a fi ọwọ́ àwọn ajogun tàbí tún ayé ṣe. Ayé ìlú bàjẹ́, ìlú dàrú, kò sì ní fẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́.